ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ fún ọba jẹ́ ó gbà. Ó ti wọṣẹ́ ó ti wẹ gbogbo àsìkò ara rẹ̀ ó ti wẹ dànù, gbogbo ẹ ti jó yìí ó ti jó tán. Ló tún kù wá ń sáré kiri gbogbo ibi tí mo dé, gbogbo nǹkan tó jẹ fún mi kò ṣiṣẹ́, ó ṣe máa ṣiṣẹ́ gbà tó ṣàìsìkì kankan lára rẹ̀ mọ́. Ó ti sáré gèlè kọjá kádàrá, gbogbo àsìkò tó yẹ kó máa lò díẹ̀díẹ̀ ó ti lò tán lẹ́ẹ̀kan ṣo. Kí ló dẹ̀ tún kù? Àbẹ́ mọ̀ pé gbogbo nǹkan tó wà lára wa ó ní measurement. Tó bá ti lò nǹkan tó yẹ, ó bá tó kádàrá tán, ó ti lò tán náà nìyẹn, ó ti jẹ́ tán nìyẹn, ó máa wo bàkúbàkú ni. Wá di pé tó máa mú nǹkan ní nǹkan mọ́ nǹkan kẹ́ gbà lọ́wọ́ tí bí kẹ́ fi kún tọ̀dọ̀ tí yín. Ọlọ́jọ́ tó máa kú báyìí. Bàbá tó wá máa bẹ́ẹ̀ ṣe torí ẹ bá lọ ta kókó lọ́jọ́ mọ́ l'Ọbàtálá bí tọ́lọ́ ti wà. Ò bá sáré jù bẹ́ẹ̀ lọ ò lè ṣe nǹkan kan. Gbogbo ẹ̀ máa dá parọ́, ò bá wọṣẹ́ jù bẹ́ẹ̀ lọ kò ní ṣiṣẹ́. Ó lọ tún mú, wà lọ tún mú ni. Wà bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ tuntun, a máa bẹ Olódùmarè pé kó Olódùmarè kó ṣàánú sí ẹ. Láàrin ọdún mélòó kan ṣáà máa yí padà díẹ̀díẹ̀. Lọ́wọ́ ẹ̀bẹ̀. It's not magic anyway, kò sí iṣẹ́ ìyanu kankan bí kan. Gbogbo nǹkan ló ní gègé. Bó ṣe wà yẹn, ó ti ní àsìkò tó wà lára ẹ̀. Bá ti lò tán, ó ti lò tán nìyẹn. Báwọn yẹn kó wọṣẹ́ kó wẹ gbogbo ẹ̀ dànù, kó jó hì. Owó tó ná pẹ́ kó ná 100 years, ó tún ná tán láàrin 2 years. Bó ẹ máa wò náà ni.